ẹ wáá wo omi ní ojú Biola Adebayo bòlòbòlò bí ẹ̀fọ́ ebòlò báyìí o. Wọ́n ti padà gẹ́ẹ̀tì Biola Adebayo ní àwọn ènìyàn ń pariwo báyìí o. Èyí ni ohun tí ó ṣẹlẹ̀. Àwọn àgbà òṣèré méjì mà tún ti dá wàhálà sílẹ̀ lórí ayélujára báyìí o. Tí àwọn àgbààgbà òṣèré kò bá sì tètè dá sí i yóò le jù báyìí lọ o. Ẹ wá gbọ́ ohun tí ó ṣẹlẹ̀. Ẹ jókòó kí ẹ farabalẹ̀ gbọ́ ìgbádùn ètò náà. Ṣé kèé ṣe ìròyìn mọ́ wípé ìṣẹ̀lẹ̀ yìí mú omijé ní ojú òṣèré ilẹ̀ wa yìí, èyí tí ó sì mú kí ó bú sí ẹkún ní gbangba wálíà. Inú òṣèré wa yìí kò mà dùn rárá, níṣe ni ó ń wa ẹkún mu bíi gàárì. Àgbà òṣèré ilẹ̀ wa ní Biola Adebayo tí ó máa ń ṣe ètò kan lórí ayélujára tí àwọn ènìyàn mọ̀ sí Biola Talk to Me. Inú rẹ̀ kò dùn rárá o. Òṣèré yìí ló kúkú fi ẹnu ara rẹ̀ sọ bí ọ̀rọ̀ yìí ṣe lọ o. Ohun tí ó sì ń pa ní ẹkún tí ó ń gba omijé ní ojú rẹ̀, tí ó sì wí pé bí òun bá ṣe sọ̀rọ̀ ni omijé ń jábọ́ ní ojú òun, tí ọ̀pọ̀lọpọ̀ sì mọ̀ wípé òṣèré yìí kì í kọjá ààyè rẹ̀ o. Kí wá ló wá lè fà á tí òṣèré yìí fi lè máa sunkún báyìí bí ọmọ kékeré? Ṣé ẹ kò gbàgbé wípé láìpẹ́ yìí ni Biola ṣe eré ńláńlá kan tí ó sì di ibi mọ́ ọ lọ́wọ́? Fún ẹ̀yin tí ẹ bá sì rántí ìyá ọlọ́mọ mẹ́ta kan tí Biola fi ojú àánú rẹ̀ gbà sí iṣẹ́, tí ó sì ní kí ọmọbìnrin náà wá di mánéjà òun ní iléeṣẹ́ aṣọ kan tí òun dá sílẹ̀, ìyẹn sì lù ú ní jìbìtì. Kódà ó kó fóònù rẹ̀ méjèèjì lọ, kódà ó sì tún jí owó rẹ̀ pẹ̀lú lọ. Bí ẹ bá máa ń wo fídíò Biola dáadáa, ó máa ń polówó àwọn aṣọ tí wọ́n ti rán kalẹ̀ lóríṣiríṣi pé kí àwọn ènìyàn wá rà o. Òun ni ó ní ilé aṣọ yìí tí ó sì gba àwọn télọ̀ tí ó máa ń bá a rán aṣọ síbẹ̀. Èyí ni ó jẹ́ kí ó gba ọmọbìnrin kan tí ó jẹ́ Bùkọ́lá láti máa ṣe mánéjà rẹ̀ o. Mẹ́ta ni wọ́n ní ọmọbìnrin yìí bí kalẹ̀, ṣùgbọ́n wọn kò ní nǹkan kan tàbí iṣẹ́ kankan lọ́wọ́ láti fi gbọ́ bùkátà àwọn ọmọ tí ọmọbìnrin náà bí kalẹ̀ o. Èyí ni ó mú kí ojú àánú ó ṣe Biola Talk to Me o. Ojú àánú ló máa ń rojú ṣàánú ni Biola fi ọ̀rọ̀ náà ṣe, gẹ́gẹ́ bí ohun tí àwọn ènìyàn mọ̀ wípé kò ṣẹ̀ṣẹ̀ máa ṣe o. Kò ṣẹ̀ṣẹ̀ máa ran ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lọ́wọ́, kódà gbogbo àwọn ènìyàn tí ó kù díẹ̀ káàtó fún ni Biola ti ràn lọ́wọ́ o, tí ó sì fà wọ́n lọ́wọ́ sókè tàbí tí wọ́n bá ní ìpèníjà tàbí ohun mìíràn tí wọ́n ń dojúkọ. Lórí ètò rẹ̀ ni ó máa ń pè ní Talk to Me ni ó ti ṣe alábàápàdé ọmọbìnrin yìí o, tí ó sì wò sùnsùn tó ní kí ó wá òun yóò fi ṣe mánéjà iléeṣẹ́ aṣọ òun, tí ó sì mọ̀ wípé Bùkọ́lá oníjìbìtì ni ọmọbìnrin náà o, tí ó sì gbọ́kànlé, tí ọ̀pọ̀lọpọ̀ sì sọ wípé ó jọ wípé ọmọbìnrin yìí ti ní lọ́kàn tẹ́lẹ̀ láti ọjọ́ tí Biola ti gbà síṣẹ́ ni ó sì ti ní ìpinnu lọ́kàn rẹ̀ láti ja Biola lólè o. Ọ̀sẹ̀ àkọ́kọ́ tí ọmọbìnrin yìí bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú Biola Talk to Me, ọ̀sẹ̀ àkọ́kọ́ yìí oníbàárà àkọ́kọ́ tí ó kọ́kọ́ wá ra aṣọ Biola, dípò kí ọmọbìnrin yìí fún un ní àkáǹtì Biola kí wọ́n san owó yìí sí o, àkáǹtì ara rẹ̀ ni ọmọbìnrin yìí fún oníbàárà wípé kí wọ́n kó san owó sí, ní owó tí ó tó 500,000 naira ni wọ́n san sínú àkáǹtì ọmọ yìí. Ni ọmọbìnrin náà gbé mì ká ló ń tiẹ̀. Ǹjẹ́ ọmọbìnrin yìí kò fi mọ níbẹ̀ o? Nígbà tí yóò fi lò tó ọ̀sẹ̀ mélòó kan níbẹ̀, ó ti ja Biola ní olè tí ó tó owó mílíọ̀nù kan tó ju mílíọ̀nù kan lọ. Gbogbo bí Biola Adebayo sì ṣe máa ń ṣàlàyé wípé iṣẹ́ náà kò yé òun mọ́ o, òun kò rí ojútùú sí iṣẹ́ náà, wípé owó kò wọlé, bẹ́ẹ̀ ni ó ń gbèrò àti pa iṣẹ́ náà tì. Ọmọbìnrin tí ó gbà síṣẹ́ tí wọ́n ń pè ní Bùkọ́lá yìí gan-an ni ó máa ń pàrọwà fún Biola wípé kí Biola ní sùúrù gidigidi, wípé ohun gbogbo rẹ̀ yóò dára, láìmọ̀ wípé kòkòrò tí ń jẹ ẹ̀fọ́ Biola, ìdí ẹ̀fọ́ Biola náà ló wà. Nígbà tí àṣírí padà tú, nítorí òṣèré yìí sì jẹ́ ẹni ìyàn jẹ́jẹ́ àti onísùúrù, kò sì fẹ́ bá ọmọbìnrin náà fa wàhálà. Ó ní kí ọmọbìnrin náà máa san owó padà ní 50,000 naira ní oṣooṣù. Ṣùgbọ́n láti ìgbà tí wọ́n ti ṣe àdéhùn yìí, ọmọbìnrin yìí kò san kọ́bọ̀ nínú owó náà, èyí tí ó mú kí Biola pariwo rẹ̀ síta, tí ó sì wípé ọmọbìnrin náà bà òun jẹ́ gidigidi ni. Ó sì wípé òun kò ṣe iṣẹ́ náà mọ́ nítorí pé ọmọbìnrin yẹn ti ba iṣẹ́ náà jẹ́ mọ́ òun lọ́wọ́. Ní Biola wípé ẹni tí ó bá nílò ohun ìránṣọ òun fi ránṣọ kí ó wá kó jàre. Èyí ni àlàyé tí Biola wá sọ lórí ọ̀rọ̀ ìyá ọlọ́mọ mẹ́ta eléyìí tí Biola
ṣe lóore ṣùgbọ́n tí oore náà padà di ibi mọ́ ọ lọ́wọ́. Ó wí pé ó wà lára àwọn ènìyàn tí ó jẹ́ kí ìbànújẹ́ kún ọkàn òun gidigidi. Ó dùn mí o nítorí pé mo gbẹ́kẹ̀lé gan ni tí mo sì fi àánú hàn sí ọ gidigidi. Ṣùgbọ́n Ọlọ́run yóò san fún ọ gẹ́gẹ́ bí o ṣe ṣe é fún mi. Ṣùgbọ́n àwọn olólùfẹ́ Biola wí pé kí Biola kó dáríjì ọmọbìnrin náà kí ó sì lè dànù pátápátá. Tí àwọn mìíràn wí pé ojú ní rójú ṣàánú o, kó dákun kó dábọ̀ kí ó gba ọmọbìnrin náà padà o, bí bẹ́ẹ̀ kọ́ yóò kàn lọ di jàǹdùkú jàǹgùdà síta ni o. Àwọn àgbà òṣèré méjì mà tún ti fẹ́ gbéná wojú ara wọn àfàìmọ̀ kó má jẹ́ wípé ìfọ̀rọ̀wérọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré yìí ń gbà láàyè ló jẹ́ káwọn olóòtú máa kẹnu bọ̀rọ̀ kí wọ́n sì máa túṣu dé ìsàlẹ̀ kòkó ọ̀rọ̀ àfàìmọ̀ kó má tú ilé òṣèré ká báyìí o. Ọ̀rọ̀ ńlá tí Adebayo tún wá sọ lórí Kunle Afod ti dá wàhálà sílẹ̀ lórí ayélujára báyìí. Wọ́n ní níṣe ni ó dàbí wípé àwọn òṣèré ilẹ̀ wa kan àbí òmíràn ni wọ́n kúndùn ìsọkúsọ lórí ayélujára báyìí. Tí ẹ kò bá sì gbàgbé o, lórí ọ̀rọ̀ ìfọ̀rọ̀wérọ̀ yìí ni Afeez Ọwọ́ àti Wunmi Toríọlá já ìjà ńlá kan sí o, tí a kò sì tí ì rí ìparí ọ̀rọ̀ náà lórí ayélujára báyìí, tí àwọn kan sì ń gba àlejò àwọn òṣèré yìí fún ìfọ̀rọ̀wérọ̀ míì. Níbẹ̀ ni a ti rí àwọn tó gbàlejò Adebayo lórí ayélujára o. Níbi ìfọ̀rọ̀wérọ̀ yìí ni ọmọkùnrin yìí ti tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ tí ó sì ti sọ àwọn ọ̀rọ̀ kòbákùngbé kan nípa Kunle Afod o. Níṣe ni ọmọkùnrin yìí fọ́ kàkà kí wípé ohun tí Kunle Afod bá òun dánwò nígbà tí òun sì wà ní ẹnu ìkọ́ṣẹ́, ká wípé nísìn ni ó bá òun dán irú ẹ̀ wò ni òun yóò fọ́ nǹkan mọ́ lórí ni, èyí tí ó mú kí àwọn olólùfẹ́ Kunle Afod máa wípé ọmọ àlè ni ó fẹ́ jẹ́ o. Ká wípé Kunle Afod kò bá ṣe ìwọ dáadáa, ǹjẹ́ ìwọ yóò di èèyàn láwùjọ lónìí? Ǹjẹ́ ìwọ ó tiẹ̀ jẹ́ ẹni tí wọ́n mọ̀ lágbo òṣèré? Ibẹ̀ ni ọmọkùnrin yìí ti mẹ́nu bà kẹ̀kẹ́ ọ̀rọ̀ o, tí ó sì ṣàlàyé ohun tí ó ṣẹlẹ̀ láàrin òun àti Kunle Afod. Ó wí pé nígbà tí òun sì fi wà lẹ́nu iṣẹ́ ìkọ́ṣẹ́ ṣàdédé lọ́jọ́ kan ni Kunle Afod wá o, tí ó sì dá àwọn kúnlẹ̀ látàrí wípé ó ń kọ́ àwọn ní iṣẹ́. Níṣe ni ń kó nǹkan bo àwọn lórí, ní ń kó nǹkan bo àwọn lára. Lóhun tóun sì jẹ́ ọ̀gá télọ̀ aránṣọ àgbà tóun sì ní àwọn ọmọọṣẹ́ púpọ̀ jàǹtìrẹrẹ. Òun ni Kunle Afod dákúnlẹ̀ tí ó sì ń discipline báyìí. Báyìí ni ọmọkùnrin wí pé gbogbo ìgbà tóun bá ti rántí ọ̀rọ̀ yìí ni inú máa ń bí òun. Kódà ká ní pé Kunle Afod bá lọ dán irú ẹ̀ wò ní irú ìkóríta báyìí ni, níṣe ni òun ò bá gbà ní nǹkan mọ́ lára. Ni àwọn olólùfẹ́ Kunle Afod bá ń wí pé kíni o, ò tó bẹ́ẹ̀, tí o bá tó bẹ́ẹ̀ bọ́ síta ká wí pé kò bá kọ́ ẹ dáadáa nígbà náà ni, ǹjẹ́ ìwọ ó di èèyàn lónìí? Adebayo àti Kunle Afod ló mà tún fẹ́ dá wàhálà sílẹ̀ lórí ayélujára báyìí o. Títí Afeez Ọwọ́ àti Wunmi Toríọlá là sì ń wà lẹ́nu ẹ̀ta àti ìparí yìí, tí àwọn ènìyàn sì ń pariwo ẹ̀bẹ̀ sí àwọn adarí òṣèré yìí pé kí wọ́n tètè